Mo ní àwọn wo ló ti ń fìfẹ́ hàn láti díje dupò látẹkùn Òkè Ògùn. Àwọn tó ń jáde èmi bí ẹnìkan gẹ́gẹ́ bí aṣíwájú gbogbo wọn. Ẹ̀yin náà fẹ́ jáde. Mo fẹ́ jáde pẹ̀lú ògo Ọlọ́run. Kí ni mo dẹ̀ fi pera mi lásíwájú mi torí ti gbéraga pera mi lásíwájú. Nínú gbogbo aspirants tó jáde tàbí tó possible kó jáde ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ì ṣe Òkè Ògùn nìkan. Èmi nìkan mo ní ẹ̀kọ́ òṣèlú láti ọ̀dọ̀ ẹni tó ga jù nínú olóṣèlú ní Nàìjíríà tó jẹ́ olóyè olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Okay. Èmi nìkan mo train under rẹ̀ direct tí èsì pé à ń kà nínú ìwé tájọ́ ń ṣèpàdé tájọ́ ń jíròrò tájọ́ ń lọ káàkiri èmi nìkan ni léni ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkejì èmi nìkan mo ní ìrírí kéèyàn jẹ́ mẹ́mbà Ọ̀yọ́ State House of Assembly kéèyàn jẹ́ commissioner lẹ́ẹ̀kínní kó jẹ́ commissioner lẹ́ẹ̀kejì kó tún á jẹ́ minister. Kò sí ẹlòmíì tó ní gbogbo àǹfààní yẹn papọ̀. Kódà ìyẹn dà tí yẹn fi ń ṣe aṣáájú gbogbo wọn bọ̀ lẹ́kùn yẹn ń kọ́ àwọn èèyàn míì wòlẹ̀ tìrì tó jáde lókè Ògùn tán fẹ́ ṣe gómìnà. Kì í ṣe tèmi láti máa sọ pé ní báyìí tún jáde ní báyìí tún jáde àní mò ń sọ pé nínú gbogbo Ọ̀yọ́ State. Láti mú olùdíje fún ẹgbẹ́ òṣèlú kan internal politics nínú ẹgbẹ́ òṣèlú yín náà mò ń dárúkọ àwọn èèyàn tó ti ń jáde pé fẹ́ ṣe gómìnà nínú APC àwọn tó fẹ́ ṣe nínú PDP olóyè Adégòkè yes Àwẹ̀ní ìlú òun ti jáde ọmọ Ìbàdàn ni nínú PDP wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ ṣe gómìnà wọ́n ti ń fi ìfẹ́ hàn wọ́n ti ń kàn sáwọn èèyàn káàkiri àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú bẹ́ẹ̀ bíi Stanley odidi ọmọ now ní Òkè Ògùn ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ló wà ń bẹ̀ tó sì jẹ́ pé nínú ẹgbẹ́ òṣèlú àwọn ò dùn ni. àjọ ọdún ẹni ẹ ṣàfihàn fún wa lẹsẹ ṣe rí lórí ta ni ó wà jẹ láti. ìmúyányán ṣe pàtàkì. èmo tí a sọ ntẹ́mi fi ní advantage yògbó ẹlòmíì lọ́mọ ti ṣàlàyé ẹ̀ nísìn kì í ṣe tèmi láti máa wá sọ pé ẹlòmíì náà báyìí tí mo mọ̀ pé nípa ìmúyányán tẹ́ ẹ sọ yẹn tí ò lè bá mi compete. mo mọ̀ pé Professor Adéolú kò senator Adéolú fẹ́ ṣe before ní 2018 ọ̀rọ̀ gómìnà ni wọ́n ń sọ nígbà tí wọ́n rí pé ó ṣe bóyá agbára ò ní fẹ́ gbé ọ̀rọ̀ gómìnà wọ́n ti ń sọ̀rọ̀ nípa senate lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn lókè Ògùn lè dákun yàn márùn tó fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ látọ̀dọ̀ yín. ṣe rí ọ̀rọ̀ 2018 kọ́ la mọ̀ sọ nísìn ọ̀rọ̀ 2027 là ń sọ nísìn. alẹ́ ẹ̀ yọjú ta látẹkùn yín pé ẹ fẹ́ ṣe gómìnà ẹ̀ pòsíṣàn ara yín ẹ̀ sọ pé kí wọ́n gbé fún yín. tó di èní ẹ̀ tí ìgbọ́ pé mi fẹ́ ṣe. ẹ mọ̀ pé kò sí ẹni tó wà lọ́yọ̀ sí tí ó pọ̀ wọn ò mọ̀ pé èmi Abdulrahim Adébáyọ̀ Ṣítù mo ti yọjú mo dẹ̀ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ press interviews tó gbogbo press houses media houses ló ń invite mi fún interview kan tàbó mi gbogbo ibẹ̀ ni mo sì ti ń ṣàlàyé pé number 1 mo fẹ́ ṣe number 2 ìdí tí mo fi kójú òṣùwọ̀n ju gbogbo ará àyókù lọ́gbọ̀ ẹ̀ náà mò ń ṣàlàyé ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wọn pé ẹ̀ kàn ń fìyẹn permutate ni láti má jẹ́ káwọn tí ń tẹ̀lé yín ó sákù lẹ́yìn yín tán. ẹ ṣe bẹ́ẹ̀ mọ̀ mí yàtọ̀ mi ò ṣe bẹ̀rù òṣèlú mi ì sì bẹ̀rù anybody òṣèlú téèyàn ṣe consistently mo kí n tó dẹ̀ tó bẹ̀rẹ̀ òṣèlú ṣíṣe ní 1979 mo ti di lọ́ọ̀yà ṣe lọ́ọ̀yà ó máa permutate pé kẹ́nìkan mọ̀ sí tí wọn ò bá support mi láti di gọ́vnọ̀ kí ni wọ́n láǹfààní pé mo ní wọ́n support mi àtọ́ so ọ̀rọ̀ tèmi ti kú èmi èdè ẹ̀ṣẹ̀ tí mo ń purọ́ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ yẹn nísìn mi è purọ́. ẹ jẹ́ ká kó lórí yẹn díẹ̀ nǹkan kan sọ sí mi lọ́kàn wípé ní oṣù tó kọjá yìí àwọn ọ̀rọ̀ kan jẹ jáde nínú APC pé igun CPC wọ́n ti kúrò ní inú APC léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ igun CPC yìí òun ni wọ́n ti ń sọ wípé rárá o àwọn sì wà níbẹ̀ ṣùgbọ́n nínú òṣèlú bí tí ò bá gbọ́ yínkìn inú ò ní bàjẹ́ bí ò bá ṣe pé àwọn kan ti ń ṣèpàdé lábẹ́nú láti yọra wọn kú pàápàá jùlọ igun CPC wọn ò kàn ní déédéé máa gbé káàkiri rúmọ̀ pé igun CPC o ní
ilẹ̀ tòní tó mọ̀ gómìnà ìpínlẹ̀ Nasarawa ìyẹn Sule Abdullahi ó ní pé igun CPC ò ní kúrò nínú APC àti pé Muhammadu Buhari tó jẹ́ leader CPC nígbà tán fẹ́ fọ́ọ̀mù APC àwọn ò ní fàyè gba ẹgbẹ́ alátakò láti fà lójúmọ́ra léyìí tó túmọ̀ sí pé àwọn kan ń bá Muhammadu Buhari sọ̀rọ̀ láti fàájú ẹ̀ mọ́ra kúrò nínú APC bẹ́ẹ̀ bá sì gbàgbé igun CPC tẹ̀yìn wà ilẹ̀ fi rí ipò mínísítà gbà ní first term Muhammadu Buhari tó jẹ́ 2019 to 20 kí nìyẹn náà 2015 to 2019 tẹ̀fi ṣe mínísítà gbà yẹn now ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan lè fi dá wa lójú àwọn adarí lè mọ́ kọ́ ọmọ ẹ̀yìn wọn bì kan wọ́n kàn dúró síbẹ̀ pẹ̀sáàjì àdúró bẹ́ẹ̀ ní tiwa náà ẹ̀yin ẹ̀ máa lọ ṣé lóòótọ́ ni pé ẹ ti fẹ́ dọ́gbọ́n kú òun bẹ́ẹ̀ ẹ̀ kàn ń wòye kí nǹkan ó ṣẹlẹ̀. oníròyìn ni ṣé CPC ṣì exist as a political party. igun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní ẹ jẹ́ ká wò nísìn ní 2019 ẹ rí i pé ọ̀rọ̀ tó jẹ jáde jùlọ ńgbà tí APC jà lọ́yọ̀ state ńlọrọ̀ Senako Lamis táwọn kan bínú kò tán padà lọ sọ̀rọ̀ àwọn di ADC Unity Forum igun máa ń wà ní òṣèlú. ṣé rí èmi ò ní time fún ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀. kò yín ò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. CPC àti AD àti gbogbo àwọn tọ́jọ́ fọ́ọ̀mù APC àwọn ẹgbẹ́ yìí ò exist mọ́ anybody kan lè máa lo ní orúkọ for whatever reason to suit to purpose wọn. I am too serious-minded to start talking of a non-existing party. I am a human being and the fact mo jẹ́ èèyàn tó sì ní ọpọlọ lórí náà ni mo fi wà ní inú APC kò sẹ́nìkan tó force mi láti join APC kì í dẹ̀ ṣe torí pé mo wà ní CPC ńgbà náà àjọ dá APC lẹ̀ ni nígbà tá a sì fi dálẹ̀ gbogbo ẹgbẹ́ tó ń kálukú wá ń ṣe tẹ́lẹ̀ àti ní àwọn ẹgbẹ́ yìí ò exist mọ́ certificate of registration àti fàáyà so APC lèmi wà mi ò sí CPC mo sì lè fi dá yín lójú wípé mi ò ní anything to do with anybody who claims to still be in CPC. I'm in APC. I'm a foundation member of APC. Politics APC kì í ṣe ti CPC. So ọ̀rọ̀ APC ni ẹ jẹ́ ká sọ. àmà sọ náà ara CPC tó ti ló mú mi lódò ní. ó ti lọ mú mi. now issue kan wà nílẹ̀ nígbà tí gómìnà àná tó wà lórí oyè ìyẹn olóògbé Isiaq Abiola Ajimobi ẹ̀yin jẹ́ mínísítà nígbà yẹn ẹ fẹ́ ṣe gọ́vnà nípínlẹ̀ Ọ̀yọ́ rift wà láàrin ẹ̀yin àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà yẹn lórí ọ̀rọ̀ pé ẹ ṣe gọ́vnà ẹ̀yin kọ́ lẹ́ ṣe gọ́vnà abẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ certification ó wáyé ti NYSC nígbà yẹn tó ní ṣe pẹ̀lú disqualification pé ẹni lè kópa ẹ̀ lè díje dupò gómìnà now ẹ̀ ń jẹ́ òye wa pé ẹ sì nífẹ̀ẹ́ láti dipò gómìnà ọ̀rọ̀ NYSC certificate saga ipò wo ló wà báwo ló ṣe lè affect future yín. kò sí ìfẹ́ kankan tó lè ní lórí future mi politically mo dẹ̀ ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí lọ́ọ̀yà mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aláìmọ̀kan àbòsí ló wà nínú pé nítorí pé mi ò ṣe NYSC torí náà mi ò lè contest kọ́lọ̀ mo bá àṣàánú the late Ajimobi ó ti kú dòpò ọ̀nà Islam tèmi ń ṣe kò fàyè gbà ká máa sọ̀rọ̀ aláìsí láì.